kábíyèsí ọba mo ìṣífìlà forí adé o. bẹ́ẹ̀ni kábíyèsí o. kábíyèsí o. ọlọ́run ò ní jẹ́ ìṣífìlà arú ẹ̀fọ́ olúwo láéláé ní ìjà ìṣífìlà folúwo nítorí Ṣàngó Olúkòso ni àwọn fúnra wọn náà. bẹ́ẹ̀ ni torí mi rò pé ìjọ kan lè wà káwọn náà máa lànà lẹ́nu bọ́lọ́n bá ṣe tán àti tú àṣírí ẹnìkan fáyé pẹ̀lú gbogbo ìwà àìtọ́ tó bá ti hù kọ̀kọ̀ ọlọ́run á gbé sí ipò ńlá kan àwa jẹ́ kó ṣe wà hù bẹ́ẹ̀. Dìde kó ṣẹ́tù sí Nàìjíríà. Dìde kó ṣẹ́tù sí Nàìjíríà. Kò yé wa mọ́ o, Ọlọ́run jọ̀wọ́ wá dá sí i. Jésù dìde kó ṣẹ́tù sí Nàìjíríà. Ọlọ́run wá. pẹ́pẹ́yẹ ló níjó ìyànjú ládìyẹ ń gbà irọ́ ní pẹ́pẹ́ ń pa ajá ló lẹ́rù àtúnkọdé ló ní kẹ̀ǹkẹ́ lókè ajá àbálẹ̀ ni àfi bíi tẹ̀mú kọ́lọ́kọ́ olúwa tóbi lọ́ba fásùgbà ló kọ́ mi bẹ́ńbẹ́yẹ́kẹ́ ń pè mí lónìí ẹ tún wò ó lóní bẹ́ńbẹ́yẹ́kẹ́ wọn àpẹlú olóyè Yunus Odùṣínà amúlùdùn ìlú lábàáìwá ní ìtòkò tuntun lábẹ́òkúta mo kí yín o ẹ kú déédéé wòyí ajídàrúmọ̀jẹun. do ẹ ṣe àkíyí gbogbo ojú àti etí tí wọ́n wò tí wọ́n dẹ̀ ń gbọ́ Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV jákèjádò gbogbo àgbáńlá ayé àkíyí pé ojú tí ẹ fi wo ìkànnì yìí ojú náà ò ní fọ́ o etí tí ẹ̀dẹ̀ fi gbọ́ etí náà ò ní di aburú ó kéré ó tóbi kò ní sọlẹ̀ lọ́ọ̀dẹ ẹnìkọ̀ọ̀kan wa àkókò lè dá eléyìí tí gbogbo wa ń bá kiri ẹ ṣé púpọ̀. ẹ ṣeun tọ àsìkò tá a wà yìí ojú òpó ayélujára ti gbaná ojú òpó àti ojú àwọn ìwé ìròyìn wọ́n ti laná àwùjọ gan lásìkò tá a wà yìí kò sọ̀rọ̀ méjì míì táwọn èèyàn mú lọ sẹ́nu tí wọ́n mú lẹ́nu tí wọ́n rán lẹ́nu ju ọ̀rọ̀ Olúwo tilẹ̀ wò ọba Abdulrasheed Àkànbí. ìdílé fi sọ pé gbogbo ẹ̀ laná nìyẹn ó gbọ́dọ̀ laná ó yá máa sọ̀rọ̀. torí ìdí èyí àwọn tó ń ṣẹlẹ̀ sí Olúwo tilẹ̀ wò lásìkò yìí ṣé iyì ẹ̀yẹ la lè fi àpèjúwe ẹ̀ ṣe ní àbí kíni. ẹ ṣe ṣebí ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́ ni ẹni a kìlọ̀ fún ọba jẹ́ ó gbà èyí tó bá kọ̀ tí ò bá gbọ́ ó kù sí ọwọ́ ara ẹ̀ nígbà tí ẹ kọ́kọ́ ṣe ìfáàrà yín ẹni ojú òpó ayélujára ó ti laná ojú ìwé ìròyìn gbogbo ó ti gbiná gbẹ wá dárúkọ Olúwo ó gbọ́dọ̀ laná náà ni nítorí Ṣàngó Olúkòso ni àwọn fúnra wọn náà bẹ́ẹ̀ ni torí mi rò pé ìjọ kan lè wà káwọn náà máa lànà lẹ́nu bíi ti ọba Kòso. lànà lẹ́nu bíbó. gbogbo ala ti mọ̀ yẹn. láìsí abiná lójú biná lẹ́nu. gbogbo ala ti mọ̀ yẹn. sangiri lagiri ọ̀làgiri kàkàkà. tábà ṣẹ̀ṣẹ̀ tó ń pe àfìlóyìnbó fúnra wa náà ló kù. ẹ wá béèrè ẹni ṣé iyì ni àbí ẹ̀yẹ àbí ìkọ̀ òkú. tó ibi tí ọ̀rọ̀ ó bá wó sí wọ́n ní tọ́mọdé bá ti ń gègé nígbó àgbà ló mọ ibi tí ó wò sí nígbà tí ọ̀rọ̀ yìí bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ gbogbo àwọn àgbà tó ní làákàyè tó ń dẹ̀ ní òye náà ni wọ́n ń pe Olúwo sí àkíyèsí pé
kó má bàa di ọ̀rọ̀ ẹ̀tẹ́. Àmọ́ kàkà kí Olúwo kó gbọ́ ìkìlọ̀ tinú mi ni wọ́n ṣe, òun náà ni ó ń bá a kiri. Ìgbẹ̀yìn ọ̀rọ̀ náà la dẹ̀ wá ń rí yìí o, ibi tó yọrí sí òun náà la wá ń rí yìí. Èmi ò lè sọ pé iyì àbí ẹ̀yẹ náà ni ọba Rasheed ti ìlú Òwò, n lè sọ pé iyì ẹ̀yẹ ló ń gbà báyìí lórí bí ọ̀rọ̀ ṣe ń lọ lórí ayélujára. Pé ẹ̀tẹ́ ni àbí? Tẹ́ bá wò ó, gbogbo àwọn ọ̀rọ̀ tí kálukú ń sọ ní orí ayélujára lórí ọba Abdulrasheed, àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá, ọ̀rọ̀ àdójútini náà ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ léyìí tí à ń rí lórí ayélujára. Lójú àwọn ìwé ìròyìn náà, àwọn ọ̀rọ̀ eléyìí tí kò yẹ kí a tiẹ̀ máa gbọ́ sí ẹni tó wà nírú ipò tí Olúwo wà, òun náà là ń gbọ́, òun náà là dẹ̀ ń rí kà, ní èyí tó jẹ́ pé ó ń kó ìtìjú bá àwa tí a jẹ́ gẹ́gẹ́ bí ọmọ Oòduà. Ó dà, ẹ jẹ́ kí n mú láti bí yìí. Ìgbà tí kìíní yìí ó sọlẹ̀ gan tán lójú méjèèjì, ó ní ìgbà tí Olúwo tilẹ̀ wò tí wọ́n jáde síta tí wọ́n sì ń sọ wípé ọ̀rọ̀ pọ̀ o, ṣùgbọ́n àwọn sì kọ́ fẹ́ mu ná ní pẹlẹbẹ, torí ibi pẹlẹbẹ là ti mọ̀lẹ̀ jẹ, wípé Ọọ̀ni tilẹ̀ fẹ̀ pé ìyàwó tí wọ́n dẹ sí fún àwọn, pé àwọn ìyàwó tán dẹ fáwọn, òun ni ó fẹ́ pa wọ́n, ó pọ́ísìn àwọn, ó ṣe gbá, ó ṣàwo, kí lè òun àti Ọọ̀ni kí náà jọ ń ṣe lóòtẹ́ẹ̀lì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, oríṣiríṣi àwọn ọ̀rọ̀ eléyìí tí ò ṣe ẹ̀ ṣe gbọ́ sétí. Láti àárín yẹn, gbólóhùn àti àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ńgbà náà, kí ni tẹ́ ẹ kọ́kọ́ rí sí? Ní tèmi, nígbà tí mo rí i, kò jọ mí lójú rárá, kò dẹ̀ ṣe mí ní kàyéfì, torí nínú àwọn àtẹ̀jáde wa eléyìí tí a ti máa ń ṣe nípa ọba Oníwò tipẹ́tipẹ́ náà ni èmi ti sọ wípé gbogbo ọ̀rọ̀ tí Olúwo bá sọ, nígbà tí a ti lè rí, tá a rí àrídájú ẹ̀ níbi tí wọ́n ti ń wé kíní tí àwọn ọmọ gànfẹ́ tí wọ́n máa ń mú yẹn, dátìrì tí wọ́n wé, tí wọ́n mú, ọ̀rọ̀ kóhùn kó jáde lẹ́nu wọn, a ti kà kún ọ̀rọ̀ ẹni tí kò sí ní ipò tó yẹ kó wà gangan ní àlàáfíà ara. Ṣé n tẹ́ ń sọ báyìí ní kúrú ni pé ọ̀rọ̀ amúgbó lolúwo ń sọ? Bẹ́ẹ̀ ṣe wí yẹn bẹ́ẹ̀ ṣe wí yẹn gan-an, bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yẹn máa ń jọ lójú èèyàn, bẹ́ẹ̀ náà ló dẹ̀ yẹ kó rí, torí àwọn kan wà tí wọ́n ti murú nǹkan báyìí, tí wọ́n dẹ̀ jẹ́ tí wọ́n bá ń sọ̀rọ̀ wọn, à ń rí ọ̀rọ̀ ọlọ́gbọ́n nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ. Àmọ́ tá a bá kó 100 wọn jọ, a rí i pé
mọ́kàndínlọ́gọ́rùn-ún nínú wọn ló jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n bá ń sọ kì í bá tayé mu. ọ̀dà ẹja wò láti bí olórí Olúwo ńgbà kan rí ó sọ̀rọ̀ gan-an tó pọ̀, ó sì ṣàlàyé pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ pé àwọn ò mọ̀ Ọọ̀ni níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, ẹlòmíì ló introduce àwọn sí Olúwo tilẹ̀ Wó, táwọn sì jọ fẹ́ra, táwọn ṣe gbá, táwọn ṣàwo, wọ́n sọ oríṣiríṣi, wọ́n kó ọ̀rọ̀ kalẹ̀. Lára ọ̀rọ̀ tí wọ́n kó kalẹ̀ rèé, wọ́n ní Olúwo ń bá ọmọ ọdún 13 sùn, ọmọ ọ̀dọ̀ àwọn ń bà sùn, oríṣiríṣi obìnrin ni wọ́n ti ṣèlérí pé ẹ má wọ̀rí o, ìwọ náà di odò lórí o láàfin Olúwo o, àti oríṣiríṣi àwọn ìwà míì. Kódà wọ́n ní àìmọye ìgbà wọ́n ní Olúwo tó ń fẹ́ wọ́ wípé owó nínú ilé adàwátì, wọn ní mọ bí owó fẹ́ sí ara ẹ̀rìn lọ, gbogbo oríṣiríṣi àwọn nǹkan tí ó lákàkì yìí ó jẹ́ ọ̀kan lára àwọn nǹkan tí ó ní agbára tó sì gbẹnu tán gan-an nígbà tá a bẹ̀rẹ̀ sí gbọ́ nípa Olúwo. Àwọn ọ̀rọ̀ yẹn tí wọ́n sọ nípa Olúwo ṣó ṣe gbára lé? ẹ ṣe ẹni tó sọ̀rọ̀, ẹni tí ó jẹ́ ìyàwó tí Olúwo ti fẹ́ tó dẹ̀ bímọ fún Olúwo ni, tí ó dẹ̀ sọ wípé àwọn jọ wà fún bí ọdún 4 òun náà ni. Kò lè rí Olúwo tì pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó sọ. Tá bá ní àwọn ọ̀rọ̀ tó sọ ẹ jẹ́ ká kó o dànù, tá bá tiẹ̀ kó tiẹ̀ dànù, eléyìí t'Olúwo fúnra rẹ̀ tó jáde tó sọ kọ́, ó ní kí ni bàbá wa Ọọ̀ni, kí ni wọ́n ń ṣe lóòtẹ́ẹ̀lì pẹ̀lú ìyàwó òun. Gbogbo yẹn ẹ mọ̀ pé ní ìsìn ló ṣẹ̀ṣẹ̀ wá sọ. Ṣé ó gbé àrídájú ẹ̀ yóò gbé dáje nígbà tó ń sọ wípé kí ni wọ́n ṣe lóòtẹ́ẹ̀lì? Tí àrídájú ẹ̀ bá wà gbogbo jáde kárí. Ìyẹn bẹ́ẹ̀. Ṣé wá rí gbogbo ọ̀rọ̀ tí ìyàwó Olúwo tó sọ, ọmọ yẹn ó ń sọ pẹ̀lú ìtara ni. Ẹ rí i pé nínú ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ó ní Olúwo ó bá òun ṣe pọ̀ ní tipátipá ni, ó ló rọ òun lọ́tí, ó sọ nínú ẹ̀ bẹ́ẹ̀. Ṣé a lè wá sọ pé Olúwo jẹ́ afipábánilòpọ̀ ni? Ẹni tí kò tiẹ̀ ṣerú ìtótó bẹ́ẹ̀ tó kàn fi ọwọ́ kan ọyàn ọmọbìnrin, ó kàn gbé agbáyé ọmọ ọlọ́mọ ṣeré, tó kàn fi ṣeré, òfin ni, ìjìyà ni lábẹ́ òfin. Gbogbo irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tí ọmọbìnrin yẹn tú síta, tí pẹ̀lú tọmọ ọdún 13, a bá fẹ́ fi ọwọ́ òfin mú bàbá Ìjẹ̀ṣà, gbogbo èyí tó ṣe ṣótó yẹn tó fi wà níbi tó wà. Ìdí nìyẹn tó fi jẹ́ pé ní orílẹ̀-èdè tá a wà yìí, kò yẹ kí ìjọba ni wọ́n máa fi ojú pa àwọn nǹkan kan rẹ́ lára àwọn èèyàn tí a bá ti ń wò wípé bóyá àwọn eléyìí o wọ́n á ní àwọn ọ̀pọ̀ ńláńlá kan. Ìyẹn ló ń jẹ́ kí ìwà ìbàjẹ́ ó pọ̀ láàrin àwọn tí à ń wò lókè, nígbà tí wọ́n bá ti jẹ́ pé mákàn òun náà ni wọ́n.
ẹni àìbáwí òun náà ni wọ́n. ẹ rí i pé nǹkan yẹn ó ti ṣàn kan àwọn olóṣèlú wa náà nínú ìhùwàsí àti ìṣe ọ̀pọ̀lọpọ̀ wọn. irú gbogbo nǹkan tí a gbọ́ pa Olúwo yìí, ó yẹ kí tó bá jẹ́ ìjọba orílẹ̀-èdè míì ni wọ́n á ti fa Olúwo lẹ́sẹ̀ o wípé kó wá sọ tẹnu ẹ̀. wọ́n á ti fi ṣìnkún òfin, wọ́n á ti fẹ́ fi mú un. àmọ́ lórílẹ̀-èdè wa nígbà tó jẹ́ pé àwọn tí wọ́n bá ti wà ní ipò a kì í fẹ́ bá wọn wí. gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, nǹkan tí mo rí nípa ẹ̀, kí Olúwo ó tètè ṣe àtúnṣe ní àwọn ibi tó bá yẹ kó ṣe é sí. àwọn kan tiẹ̀ ń sọ kojú Olúwo gan fúnra Olúwo wípé ó fẹ́ báyàwó àwọn sùn. àwọn míín sì ń sọ pé ó ti fi kíní dábìrà sí àwọn ìyàwó lára, oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn. kí lẹ rí sàárín ẹ̀? mo tiẹ̀ rí ìkan tí alàgbà yẹn tó ń nàka sí Olúwo gangan. mo rò pé níbi ayẹyẹ kan ni. ọ̀rọ̀ yẹn ó lágbára ńbẹ̀ o, nítorí ẹni yẹn ó ń sọ pẹ̀lú ìfọwọ́sọ̀yà wípé k'Olúwo kó sọ̀rọ̀. àwọn agbófinró, mo rò pé àwọn ni wọ́n rọ̀gbà yí Olúwo ká tí wọ́n fi mú un lọ bẹ́ẹ̀. tó sọ pé wọ́n fẹ́ báyàwó òun lájọṣepọ̀, wípé ara ló ń ta wọ́n. ẹ rí i pé àwọn agbófinró wọn ò lọ bá ẹni yẹn. tó bá jẹ́ ìbanilórúkọjẹ́ ni, ibẹ̀ yẹn àwọn agbófinró wọn á ti mú irú ẹni yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ pé ó yẹ kó máa tàbùkù ẹni yìí. so n tẹ́ sọ báyìí ni pé pẹ̀lú téèyàn rí nínú fídíò yẹn ó ń túmọ̀ sí wípé wọn àparọ́ mọ́lúwo, n t'Olúwo ń ṣe ni, àbí. téèyàn ò bá sábọ̀tì kò yẹ kó bẹ̀rù òjò. tó o bá ṣe irú nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn, ó yẹ ká ti gbọ́ lórí ìwé ìròyìn àbí lórí ayélujára pé Olúwo ti pe ẹni yẹn lẹ́jọ́ ìbanilórúkọjẹ́. àṣà ti gbọ́. kí ló dé tí ò ṣe pe ẹni yẹn lẹ́jọ́ ìbanilórúkọjẹ́ tí kì bá ṣe pé òótọ́ lẹni yẹn ń sọ. bọ́rọ̀ bẹ́ẹ̀ ṣe rí nìyẹn. ọ̀dà Olúwo tilẹ̀ wò ó, àwọn èèyàn ní ọ̀rọ̀ Olúwo dàbí ẹni tó ṣàgbàdo mọ̀dí, wọ́n ní ó daláwàdà díẹ̀. ṣùgbọ́n ṣe mọ̀ pé kò sí bó ṣe wù kéèyàn rí ilé ayé, wọ́n ní béèyàn bá ń sọ̀kò sọ́jà yóò lẹ́ni tiẹ̀. àwọn kan sọ pé sáwọn tó súnmọ́ Olúwo ò lè pe àkíyèsí Olúwo tilẹ̀ wò ni, wípé ṣùgbọ́n ṣáà ní àwọn ìjòyè ní ìlú Ìwó, àbí. ẹ ṣe ìjòyè ìlú Ìwó, àbí kìí ṣe ìjòyè ọba Rashidi o. àwọn ìjòyè ìlú Ìwó, àwọn náà ní irú bàbá wa Ògúndòkú. irú àwọn bàbá tí Rashidi náà tó nà wọ́n bí ẹni nà ọmọ ẹ̀. àwọn ìjòyè tiẹ̀ tẹ́ bá wò wọ́n dáadáa, ẹ rí gbogbo ètè wọn bó ṣe dúdú bí ètè kòló. ẹ ti mọ̀ pé àwọn olóyè
Rashidi nìyẹn. ṣé tẹ́ ń sọ báyìí ni pé àwọn olóyè Ìwó yàtọ̀ sí olóyè Àkànbí? Àwọn ó yàtọ̀ kétékété o. Ṣé bàbá Ògúndògún lẹ́ẹ̀bà ní irú ní ẹnìkan ni wọ́n á jẹ́ olóyè ẹ̀ tí á jẹ́ kábíyèsí wọn ni yóò máa ṣe kátàkátà bẹ́ẹ̀. Ṣé kábíyèsí àwọn olóyè irú tí bàbá tí Olúwo tó lù bí ẹni máa pa wọ́n jò nìyẹn, ṣé irú wọ́n á jẹ́ olóyè kí wọ́n jẹ́ bọ́n ṣe jẹ́ olóyè ní ìlú yẹn, ṣé ọba tí àwọn bá jẹ́ olóyè fún ṣé yóò máa ṣe irú ìtòjé? Ẹ lọ wo àwọn olóyè ẹ wò wọ́n, ṣebí irú ròǹbòrùn náà ni. Ẹ lọ wète gbogbo wọn bó ṣe dúdú bíi ti ekòló. Èmi ni Àṣàní tó wà nínú Àṣàní and Àdùkẹ́ Foundation. Mo fi àsìkò yìí pè gbogbo wa, ọdún yìí tún ti dé, the 3rd International Àdìrẹ and Cultural Festival. Ọdún gbogbo wa ni o. Mo rọ gbogbo èèyàn, ẹ tú yáyà jáde, ẹ jẹ́ ká wá gbé nǹkan tó ṣe tiwa, ẹ jẹ́ ká wá gbé lárugẹ, ẹ jẹ́ ká wá di àṣà wa mú. Oríṣiríṣi eré, orin, ìdíje àdìrẹ láàárín àwọn ọ̀dọ́ àtàwọn obìnrin. Ẹ lọ sórí ayélujára wa www.asaniandadukefoundation.com.ng. ẹ lọ tẹ participate, kẹ́ ẹ tún tẹ sponsor láti ṣe agbátẹrù ètò ọdún àdìrẹ and cultural festival. Ọ̀pọ̀lọpọ̀ gan á tiẹ̀ máa wò wípé níbo la ti lè rí àdìrẹ ojúlówó tá à ń sọ̀rọ̀ èyí rà. Ní ọjọ́ àjọ̀dún ẹ rí àdìrẹ lọ́pọ̀ yanturu. Kó tó wá tó ọjọ́ àjọ̀dún ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo ti fi sílẹ̀. Ẹ dẹ̀ lè wá sí ibùdó wa níbi tá a ti jókòó, tá a ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́, tá a dẹ̀ ti ń ṣe àdìrẹ ní ọ̀pọ̀ yanturu. Ẹ fẹ́ fàdìrẹ ṣe ìgbéyàwó, ẹ fẹ́ fi ṣe ìkómọ, ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ni ẹ tiẹ̀ ní àríyá tẹ́ fẹ́ ṣe, a lè ṣe àdìrẹ tó jẹ́ customize fún yín. Lẹ́ẹ̀kan sí ẹ pè 08034720409. Ẹ ṣeun. Kí ló mètè wọn dúdú? Ṣé bọ́lọ̀ ṣe dán ni? Kódà èyí nísìn bẹ́ẹ̀ jókòó yìí, mo ṣe wò yìí nísìn, ìwọ ọmọlúàbí náà ni mo wò yìí. Bẹ́ẹ̀ni. Gbogbo ìmúra yín ìmúra ọmọlúàbí. Bẹ́ẹ̀ni. Wíwò yín wíwò ọmọlúàbí. Gẹ́gẹ́ bí tèmi ò sì dúdú. Iṣẹ́ tí mo ti ṣe, iṣẹ́ agbófinró, àwọn kan wà táwa fi ń wo àwọn tí wọ́n jẹ́ ọmọ gànfẹ́. Irú ètè dúdú yẹn àti ìka wọn àárín méjì báyìí, ìyẹn náà á ti dúdú. Ṣé tèmi ò sá dúdú? Ṣé rí gbogbo orú wọn yẹn náà la fi ń mọ̀ wọ́n. Tó ti yé yín sìn, ibi wọ́n ti ń lé kíní tí wọ́n ń fà yẹn. Wọ́n fètè tẹ tó ti fà. títí pépà. Ǹjẹ́ ń sọ báyìí ni pé àwọn tí wọ́n jẹ́ Yorùbá ní irú àwọn onírà wọn, ṣé ǹjẹ́ ń sọ nìyẹn ni? Dán gbogbo àwọn yẹn tó fi joyè yẹn, dán bá jẹ́ ẹni tó responsible, ọba wọn ò ní máa ṣe bó ṣe ṣe yẹn. Torí ẹ̀ ni mo sọ pé àwọn àti ẹni tó fi wọ́n joyè nǹkan kan náà gbogbo wọn. Àwọn àáfàá kan mọ̀ wá tẹ́ pé wọ́n dúró tán pé Olúwo tilẹ̀ wò wípé ọba àwọn ni, tí ẹ pé wọ́n ń di tírà gan, àbí iṣẹ́ ẹ̀rù pé bí àwọn lè máa di tírà fún Olúwo. Ok, tírà tí wọ́n fi igbó ṣe gàrí àbí. Bíbò. Ṣé bẹ́ẹ̀ ni wọ́n di tírà ni? Àwọn nǹkan kan àtàrí àwọn afádẹ́ ń pè ní gàrí tírà. Ṣé ìdí wọ́n fi igbó ṣe àbí? Pé nígbà bá fi igbó ṣe gàrí tírà. Ṣé ni wọ́n dì fún? Ìbéèrè ńlá ni. Ṣé bí àwọn kan wọ́n á jọ máa tanra wọn jẹ náà ni? Wọ́n á jọ máa tanra wọn jẹ náà ni. Wọ́n á jọ máa kó pàǹtí jọ. Wọ́n ní àwọn ṣéun yìí. Bẹ́ẹ̀ bá rí àáfàá kan
tó lóun di tírà fún Olúwo àwọn àfáà tí wọ́n jọ ń fa tibítibí náà ni. Àfáà gan tó jẹ́ mùsùlùmí òdodo kò ní wà ní ìdí ìbàjẹ́ kan bí tí ń kó kiri mọ́. Bẹ́ẹ̀ ni ibo ni àfáà tó jẹ́ àfáà gidi lẹ́rìí tí wọ́n á jókòó tí wọ́n máa mu NSC àbíkílẹ̀ ni wọ́n mu tí wọ́n máa ń fa yẹn kí ni tí wọ́n mu àwọn ọtí tí wọ́n mu a lè má dárúkọ torí àwọn nítorí ìpolówó àwọn àbúrò núgò àfáà gangan kò lè dé díẹ̀ àmọ́ gbogbo àwọn tẹ́ bá rí tí wọ́n ń di tírà fún kíní yẹn náà wọ́n fi ṣe gàrí tírà ẹ̀. A rí fídíò kan níbi tí olórí Olúwo tí ó jáde tó wá ń sọ̀rọ̀ báyìí tó ti gbé fídíò kékeré kan jáde tó ń ṣàfihàn Olúwo níbi tí Olúwo ti ń sọ tó ń sọ ń gba kíní kan card kíní kan gift card àbí ṣe olórúkọ kíní yẹn táwọn ọmọ yahoo máa ń gbà tí wọ́n máa ń lọ fi ṣe ọ̀rọ̀ olówó dé so wọ́n pé wípé kábíyèsí odidi ọba pé yahoo nìyí pé òun ṣe yahoo rè ìyẹn wá dáhùn pé kì í òun ṣe yahoo o wípé òun ṣe yahoo yẹn Olúwo wá dáhùn pé àwọn ṣe yahoo wípé àwọn kan ń gba káàdì ẹni credit card ẹ kí lè rí sàárín yẹn. àwọn credit card àwọn òyìnbó olóyìnbó ẹni bá ti ṣe irú ẹ̀ ẹ jẹ́ ká wádìí ẹ̀ dáadáa ó yẹ kí àwọn EFCC gbà wọ́n rírú àtẹ̀jáde yẹn ó yẹ kó ṣiṣẹ́ lórí ẹ̀. pé káwọn náà ṣèwádìí. ó yẹ kó ṣèwádìí ó yẹ kó ṣiṣẹ́ lórí ẹ̀. ṣé ní sọ báyìí ni pé ṣàǹgbé kán tó lè ṣèwádìí èèyàn yóò ti kẹ́fín tàbí máa fura ṣé ń ṣe báyìí pé Olúwo ń ṣe yahoo. ṣé bẹ́ẹ̀ nìyẹn sọ bẹ́ẹ̀ tó dẹ̀ gbé e jáde tí gbogbo ayé rí tí ò bá dá a lójú ni kò lè gbé e jáde. ìyẹn ti tó wọ́n ti sọ pé fídíò bí ìṣẹ́jú mẹ́jọ kan ni. ìyẹn ti tó láti ó ti tó fún àwọn agbófinró ẹ̀yìn àwọn EFCC láì ṣiṣẹ́ lórí ẹ̀. ǹjẹ́ ẹ dá bàbá Odùduwà mọ̀? bàbá Odùduwà bàbá Odùduwà ẹ tuntun pé Odùduwà bàbá Yorùbá. ọ̀dà Olúwo ni bàbá Odùduwà o. ẹ má bínú. ẹ kú àgbà. mo gbọ́ o. Olúwo ni bàbá Odùduwà. torí ọmọ tí ọmọbìnrin Queen àbí kí ló ń porúkọ wọn obìnrin tí wọ́n jáde yìí olórí àtijọ́ yìí tó jáde tó bí fún Olúwo tólúwo lé àtobìnrin ọ̀hún àti ọmọ ọ̀hún síta Odùduwà lórúkọ ọmọ náà. Odùduwà ló sọ. Odùduwà ló sọ ṣé ẹ ti mọ̀ pé orúkọ téèyàn bá sọ ọmọ náà fi mọ̀ pé ok bàbá Odùduwà o ṣé a lè pe Olúwo ní bàbá Odùduwà. ọ̀dà ẹni sòrò látijọ́ tẹ́ ti gbọ́ jù ẹ gbọ́ kí ọmọ Yorùbá kan kó sọ ọmọ ẹ̀ ní Odùduwà nù. ẹ ti gbọ́ rí. ẹ ti gbọ́. àwọn bàbá tó bí èmi wọn ò pàǹdà ohun mi rí pé ẹnìkan sọ ọmọ ẹ̀ ní Odùduwà. àwọn bàbá tó tún bí bàbá tèmi mi rò pé wọ́n pàǹdà rí wípé bàbá Odùduwà ẹnìkan pé ọmọ ẹ̀ ní Odùduwà. eléyìí tí òun wá sọ ọmọ tiẹ̀ bẹ́ẹ̀ yìí ẹ rí àwọn ìtàn tí ò tiẹ̀ bá làákàyè mu tí Olúwo ń pa nípa ọmọ Yorùbá. irú Odùduwà tó wá sọ ọmọ ẹ̀ yìí ǹjẹ́ tó bá ń lọ tó bí 50 ọdún àbí 100 ọdún sí ìsìn so nígbà wọn bá ti wá ń kọ̀tàn níwọ̀n ní sọ pé
Olúwo ló bí Odùduwà. pé Olúwo bí ọmọ kan o, Odùduwà ló kọ́ ẹ o. níwọ̀n ní sọ pé ọ̀dà Olúwo ló ṣe ìran Yorùbá lẹ̀. ẹ̀yin náà wo bẹ́yẹn. ìdí nìyẹn tẹ́ bá rí ẹni tó bá ní làákàyè, ó bá ti rí àwọn tí wọ́n ń fa àgbẹ̀ni yẹn, ìwà tí wọ́n bá hù, ọ̀pọ̀lọpọ̀ wọn ìwà tí wọ́n bá hù, ìwà tí kì í bá làákàyè mu. àwọn kan ní pẹ̀lú ibi tọ́rọ̀ ń lọ yìí nípa ọ̀rọ̀ bí Olúwo ṣe jáde sọ̀rọ̀ tí wọ́n sì ní àfi k'Olúwo wá mú ẹ̀rí ẹ̀ jáde àtoríṣiríṣi, táwọn èèyàn sì ti bẹ̀rẹ̀ sí fi ọ̀rọ̀ Olúwo ṣe ọ̀rọ̀ yẹ̀yẹ́ lójú òpó ayélujára. wọ́n sì ní ẹni bá sọ àgbàdo mọ̀dí wọ́n lò ní daláwàdà adìẹ. bẹ́ẹ̀ni. ṣé a lè sọ pé ọ̀rọ̀ yìí fẹ́ jọ gẹ́gẹ́ bí táwọn èèyàn kan sọ, ṣé a lè sọ pé ó fẹ́ jọ ọ̀rọ̀ bíi tinú Bíbélì kan níbi tí wọ́n ti sọ̀rọ̀ nípa ibi tọ́lọ́run ti ní èmi yóò ṣe àánú fáwọn tí èmi yóò ṣe àánú fún. torí tẹ́ bá gbàgbé wọ́n ní Olúwo wọ́n ní Olúwo wọ́n lòun gan kọ́ ló tọ́ sípò. mo á fẹ́ padà sínú ọ̀rọ̀ yẹn nítorí nìyẹn sọ pé èmi yóò ṣe àánú fáwọn tí èmi yóò ṣe àánú fún. bẹ́ẹ̀ bá kà sí wájú sí ó sọ ń bẹ̀ pé èmi yóò sì sọ ẹni tó bá wù mí di olórí kọ̀ọ̀kan. ó ní sì wò ó èmi sì ṣí ọkàn àyà Fáráò le láti gbé e ga kí orúkọ mi kó lè di mímọ̀ káàkiri gbogbo ayé. tó ń túmọ̀ sí pé Ọlọ́run ló mọ̀ọ́mọ̀ gbé Fáráò ga, ìyẹn ti ará Íjíbítì gbà ni, tó dẹ̀ mọ̀ọ́mọ̀ jẹ́ kó parun sínú Òkun Pupa kí orúkọ Ọlọ́run kó lè tàn káàkiri ayé. ṣáà lè sọ pé ọ̀rọ̀ Olúwo ó ń jọ gàtè kò jọ gàtè, ó fẹsẹ̀ méjèèjì tìrò, tó ń jọra wọn. ẹ ṣe ẹ bẹ́ẹ̀ rí ọ̀rọ̀ Olúwo gbàdá bẹ̀rẹ̀ sí sọ bí àwàdà bí yẹ̀yẹ́ ló máa ń rí, ló ti ń dà. bí àwàdà bí yẹ̀yẹ́ tẹ́ bá rí nǹkan tó bá ṣe program lórí ẹ̀, bí àwàdà bí yẹ̀yẹ́ ni ló rí. ṣe rí èèyàn lè máa ti hu ìwà àbàjẹ́ lábẹ́lẹ̀ tí ẹnìkan kò ní rí. nígbà tí Ọlọ́run bá wá fẹ́ gbé ẹ̀san lé lórí ẹ̀, ó wá lè ṣe orí ẹ̀dẹ́ fún. ṣé náà sọ báyìí ni pé orí ẹ̀dẹ́ ni Ọlọ́run ṣe fún Olúwo tó fi dórí ipò kó gbé dé àwọn ipò kan. ṣé gbogbo àwọn atrocities tí Olúwo ti commit tá a mọ̀ ṣé kò ń jáde nísìn? ǹjẹ́ tó bá jẹ́ pé kò jọba, ṣé irú eléyìí lè jáde? ẹnìkan kò lè rí. wọ́n ń fa agbó, kò sẹ́ni tó fẹ́ mọ̀. wọ́n ń ṣe jìgólò, kò sẹ́ni fẹ́ mọ̀. wọ́n ń rèpù, kò sẹ́ni fẹ́ mọ̀. wọ́n ń ṣe yàwó, ta ló fẹ́ mọ̀? wọ́n gbọ́ yàwó. àmọ́ àtòríṣiríṣi ẹ̀sùn oríṣiríṣi táwọn. ẹ bá rí nǹkan tó wá jẹ́ pàtàkì ńbẹ̀. ẹ gbọ́ gbà tí bàbá Ògúndòkú sọ̀rọ̀, tí bàbá ní àwọn ò mọ̀ rí. wọ́n ní jọ́ tí àwọn tó búra ń di Ògún tán wọ́n jáwé lé lórí, wọ́n ló bá wọn sọ̀rọ̀ ọmọlúàbí. wọ́n ló wá sọ̀rọ̀ kan, wọ́n ló ní tó bá jẹ́ pé ẹ bá mọ òun ni ẹnì jẹ́ kí òun dé ipò yìí o. wọ́n á ní ọmọ láńgbẹ́jà báyìí lòun lórí bàbá òun. bàbá fi sọ pé bàbá ẹ̀ ló ṣáájú àwọn tọ́ọ̀gì náà fi sùn ilé àwọn nígbà wẹ́ẹ̀tì ẹ̀. ẹ sáré fún mi ìṣẹ́jú kẹyìn èèyàn wa, ẹ jọ̀ọ́. Alani Nightingale, mo mọ̀ pé kì í ṣe àìmọ̀fólókò yín, ẹ̀yin tẹ́ ti máa ń wo ìkànnì wa. Alani Nightingale ní ọ̀rọ̀ kan láti bá yín sọ, àmọ́ ṣáájú mo fẹ́ kẹ́ mọ̀ wípé ó ṣe pàtàkì kẹ́ subscribe báyìí sí Alani Nightingale, kẹ́ ẹ like wọn, kẹ́ ẹ follow wọn ní gbogbo social media handle, ní YouTube, ní Facebook, ní TikTok, Instagram, X
àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ subscribe fún wọn gbogbo social media ndùpátá. Orin wọn tí wọ́n pè ní Ajágbéegun kí ló túmọ̀ sí Ajágbéegun? Ṣé kájágbéegun yẹn ni ó túmọ̀ sí ni àbí kí gan ni? Ẹ lọ gbọ́ orin yẹn, ó kún fọ́fọ́ torí àwọn orin ọlọ́gbọ́n àwọn tó ti mà là ní Nightingale mọ̀ tá à ń sọ. Ẹ lọ wò ó, kẹ́ subscribe, kẹ́ follow, kẹ́ comment. Ẹ jẹ́ kó yé wọn pé àtòrí Bembeyeke gan lẹ ti wá wò ó. Tèmi tí ń tòótọ́, mo nífẹ̀ẹ́ yín. Ẹ gbọ́ ohun tí Alani Nightingale tó ní fún yín. How y'all doing, beautiful people? I am glad to bring it to you that the song that we have all been waiting for, that is Ajágbéegun, is now available on all streaming platforms. That is Ajágbéegun by Alani Nightingale. Just go right there, search Ajágbéegun by Alani Nightingale. It's available for streaming, and you can share with your folks too. However, for those of you who are unable to win some things in the last challenges that we threw, in the last giveaways that we did, don't worry about it. I mean, we got more giveaways to do. I mean, there are a lot of goodies. I mean, smartwatches, phones, these are Apples, you know, and they are pretty much unopened. You know, a lot of things, Apples, iPads, and all whatnot. So, what you got to do to participate? Just go and listen to the new song, Ajágbéegun by Alani Nightingale. Like I said, it's available on all streaming platforms because we are going to be throwing some challenges. We are going to be throwing some questions about this song very soon. So just be ready. Keep in touch. Very soon, we are going to be doing some more challenges and we will be doing a lot of giveaways. Bye for now and thank you. Ẹ wá wo bí Ọlọ́run ṣe ń ṣe nǹkan ẹ̀hún. Ẹni tí bàbá tiẹ̀ lọ sunlé ẹ̀ náà ló tún wá ṣe okùnfà bó ṣe di ọba. Ó wá lórí ipò tán. Gbogbo àṣírí bí bàbá tiẹ̀ ṣe lọ sun ilé bàbá yẹn gbogbo ayé wa ń gbọ́. Ẹ̀yin ẹ̀ wo ọ̀rọ̀ tí ó sọ pé abẹ ọ̀sẹ̀ bàbá wò lára ọmọ látòrí ìran ẹ̀yin ẹ̀ wòran o. Ẹ wá worú àpèrè ibi tó wà yẹn, ibi iyì, ibi ẹ̀yẹ tó yẹ kí gbogbo mùtúmà máa wárí fún. Ọmọ tí ò ju ọmọ ọdún mẹ́jọ lọ nísìn tó bá bọ́ sórí social media tó bá fẹ́ ṣe program lórí Olúwo, èébú ni ó máa bú, ayẹpẹrẹ ipò yẹn ni. Olúwo, bàbá lólúwo ní àwọn ẹṣẹ ẹnu bákan. Wọ́n ló bó Ọbásanjọ́. Ẹ̀yin náà wòran. Ẹ wá wo bí àwọn èèyàn ṣe ń fẹnu yẹpẹrẹ. Ọlọ́run ò ní ṣoore ẹ̀dẹ́ fún wa. Àmín. Bọ́lọ́run bá ṣe tán àti tú àṣírí ẹnìkan fáyé pẹ̀lú gbogbo ìwà àìtọ́ tó bá ti hù kọ̀kọ̀. Ọlọ́run á gbé sí ipò ńlá kan, àwa jẹ́ kó ṣì wà hù bẹ́ẹ̀. Àwọn kan tiẹ̀ ń sọ̀rọ̀ kan, wọ́n ní Ọọ̀ni tí Olúwo ń fẹ̀sùn kàn yìí wípé àwọn mọ̀ nífẹ̀ẹ́ Ọọ̀ni gan o, pé Ọọ̀ni ò tiẹ̀ gbin kò tiẹ̀ sọ̀rọ̀. Àwọn kan ní ó dẹ̀ yẹ k'Ọọ̀ni sọ̀rọ̀ o, ẹ gbọ́ ìyàwó ló kọ sẹ́yìn. Mo yẹ kábíyèsí fún orí adé, ìyẹn bàbá wa Ọ̀ọ̀nìrìṣà, kábíyèsí ọba. Mo ṣífìlà forí adé o. Bẹ́ẹ̀ni, kábíyèsí o. Kábíyèsí o. Ọlọ́run ò ní jẹ́ ń ṣífìlà arú ẹ̀ fún Olúwo láéláé, ní ìjà ṣífìlà fún Olúwo. Ọọ̀ni lóòótọ́ lọ́jọ́ orí ọmọdé ni wọ́n, àbí? Àmọ́ ní ipò tí wọ́n wà, ipò àgbà, ipò bàbá wa ni wọ́n wà. A ti gbọ́dọ̀ wárí fún ẹni tó bá ń hùwà bàbá wa lórí ipò bàbá wa. Ọbẹ̀ kì í mì ń kó àgbà.
kì í jẹ́ gbogbo ajá tí bá ń gbó náà lèèyàn dá lóhùn téèyàn ń gbá ń pa á. Rárá o. Ṣé àti wèrè àtẹni ń patẹ́ fún wèrè ẹ mọ̀ pé wèrè ni gbogbo wọn ni. Bàbá wo ò ń ṣe ẹ̀dá èèyàn rádaràda débi tí wọ́n máa wá fèsì irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ọ̀dà ṣé gbogbo àwa tá à ń fèsì iṣẹ́ àtitó. Bẹ́ẹ̀ ni àwọn ọba bíi mọ́kànlé. Ṣé gbogbo bá a ṣe ń fèsì iṣẹ́ àtitó ó ti tó. Àwọn ọba kan gan ti ń fèsì náà. Kí wá ní bàbá wa tó wà lórí àpèrè bàbá ńlá bàbá ńlá bàbá ńlá bàbá wa kí ni wọ́n fẹ́ máa fèsì fún? Irú èsì wo? Ṣé wọ́n wà nínú ẹgbẹ́ ni? Rárá ọ̀rá. Èèyàn yìí sì pẹ̀lú ọ̀bọ jáwúra. Èèwọ̀ tó ṣe bí òwe àgbà. Ẹ pa mí. Irú ipò tí bàbá yìí wà ìyẹn Ọọ̀ni of Ifẹ̀. Wọn àwọn náà bí wọ́n má jẹ́ ṣe wà yẹn wọn ti ẹ̀ mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀. Wọ́n mọ̀ pé nǹkan ń ṣẹlẹ̀ ni. Wọ́n mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀. Téèyàn bá fẹ́ mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ á jẹ́ ẹni tó èèyàn mọ̀ pé eléyìí ó jù mí lọ. Ẹ gbọ́n bàbá wa Ọọ̀ni wọ́n mọ̀ pé ẹni tí ń sọ̀rọ̀ kò tó bàtà ẹsẹ̀ àwọn. Kí ni wọ́n á fẹ́ bàjà fún? Kí ni wọ́n fẹ́ sọ̀rọ̀ fún? Èsì wọ́n fẹ́ fún. Àwọn bí wọ́n bá lọ fún lésì wọ́n ti sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ra nìyẹn. Rárá o. Ohun tí àgbà tó fi ju ọmọdé lọ òun náà ni wọ́n fi hàn yẹn. Wọ́n fi hàn yẹn. Ẹ jẹ́ ká wọ ọmọ wọn, ẹ jẹ́ ká máa bá wọn fún lésì. Ohun tí àgbà fi ju ọmọdé lọ. Bẹ́ẹ̀ ni. Tẹ́ ẹ sọ yẹn. Òun ni wọ́n fi hàn yẹn. Òun ló jẹ́ rántí kinní kan. Olúwo sọ wípé number 1 ni àwọn ò pé adé ìṣẹ̀ǹbáyé gangan làwọn ń dé, àwọn ní àkọ́kọ́. Wípé tí wàá gbé wọn kàn lè kó gbogbo àwọn sí àkọ́kọ́ nìkan ni. Kí ni ẹ rò pé Olúwo ní lọ́kàn tàbí sọ̀rọ̀ yẹn? Ó ní wọn ọ̀gá lè kó gbogbo àwọn. Gbogbo àwọn ṣe number 1. Ṣé number 1 làwọn náà? Ṣé bó ti gbà pé number 1 wà nìyẹn? Wọ́n sá mọ̀ pé number 1 nǹkan jù kan lọ nìyẹn àbí? Àti pé number 1 bò ló wà. Lóòótọ́ àpèrè Olúwo àpèrè tó ní kìmínú nílẹ̀ Oòduà. Ẹ gbọ́n. Àgbọ́yé. Àmọ́ ẹni tó wà lórí àpèrè yẹn làwa ń sọ̀rọ̀ nípa ẹ̀ kì í ṣàpèrè. Ẹni tó wà lórí àpèrè yẹn òun náà làwa ń sọ̀rọ̀ nípa ẹ̀. Òun ló ń yẹpẹrẹ ara ẹ̀. Kì í ṣe pé ó ń yẹpẹrẹ àpèrè yẹn o nítorí bó dọ̀là kan ń sìn bó ti hùn kó pẹ́ kó yá tó àpèrè yẹn ẹlòmíì ò tún jókòó ń bẹ̀ o àbí bẹ́ẹ̀ kan. Bẹ́ẹ̀ tó bá dìgbà náà bọ́lá ń dẹ́mi gbogbo wa sí ká sì tún máa bẹ ẹ̀mí tiẹ̀ náà gùn á pẹ́pẹ́pẹ́ agbo atọ́ á dàgbà á dògbó tí kò bá hùwà tí wọ́n tó máa rí pé kí wọ́n fi yọ ọ́ lóye o á dàgbà á dògbó àmọ́ àpèrè yẹn sẹ́ẹ̀ nígbò bá yá onílàákàyè ó tún débẹ̀ títa bá ti wá yẹpẹrẹ àpèrè yẹn nísìnyí báwo la ṣe wá ṣe ń gbà náà. Ìyẹn ló fi jẹ́ pé kì í ṣe àpèrè yẹn ní àpèrè yẹn ò yẹpẹrẹ o ẹni tó wà lórí ẹ̀ ló yẹpẹrẹ ààrẹ ní gbogbo ẹ̀ fi rí bó ṣe rí yìí. Irú bàbá wa Ọọ̀ni wọn nídìí àti pé wọ́n fẹ́ máa dá Olúwo lóhùn. Ọ̀dà ẹnìkan tiẹ̀ sọ ó ní tó ká lóun jẹ́ ọmọ Olúwo ó ní ṣe lòun ó bẹ̀rẹ̀ sí máa sọkún wípé òun ó dọ̀wọ́ bojú kí wọ́n bẹ̀rẹ̀ sí máa sọkún ni ṣé ẹ̀ṣẹ̀ wá ni kéèyàn jọmọ Olúwo ni. Ẹ̀ṣẹ̀ gan-an lórí ohun tó yẹni ló yẹni ni o ogun ọrùn ò yẹ dìé ni ó dẹ̀ yẹ dìé ẹni tí ó fà á lọ́wọ́ náà ni kò yẹ ẹ̀yìn aṣọ náà ló gborí ìyẹ́ ẹ̀ ló fi ń gbọ́pọ̀ o
gbogbo àwọn ọmọ Òwò onílàákàyè ọlọ́gbọ́n lórí olóye onímọ̀ náà ni àwọn ọmọ Òwò onímọ̀ ni wọ́n nípa ìmọ̀ wọ́n nímọ̀ dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Òwò náà ló dẹ̀ jẹ́ èèyàn tó lámìlàaka wọ́n dẹ̀ níyì láwùjọ ọmọ inú ọ̀sán náà ọmọ orí ọ̀sán ni kókó bá yẹ o irú nǹkan tí ẹni yẹn sọ yẹn bóyá dùn sí ló fi sọ ìwé kí wọ́n dẹ̀ pèèyàn ní olórí ìlú tó jẹ́ pé ìlú tí gbogbo èèyàn ni wọ́n mọ̀ ní ìlú ìṣẹ̀ǹbáyé kí ẹni tó wá gbèlò lórí ìlú yẹn kó máa wá hùwà báyìí ó yẹ kí wọ́n lè pè sákìyèsí àwọn olówó fẹ́ pè sákìyèsí gbogbo àwọn bàbá tí ìbá pè sákìyèsí ẹ báwọn ló ń bù yìí báwọn ló ń nà yìí lóòótọ́ bẹ́ẹ̀ ni ẹ lè sọ pé tó ń bá jọmọ Òwò pé yóò dùn òun jọjọ òótọ́ ni béèyàn bá jẹ́ ẹni tó lójú dẹ̀ ń tì ó yẹ kó máa dùn yàn. bẹ́ẹ̀ tó lójú tì. bẹ́ẹ̀ ni ó yẹ kó máa dùn yàn. ọ̀dà ẹ ṣeun o ní kúkúrú ẹ kí àwọn èèyàn ká máa ṣe lọ ẹ fún wọn lámọ̀ràn kẹ́ ẹ sì pé nọ́mbà yín. tó gbogbo ẹni ayé bá ń yẹ kó máa ṣọ́ra gbogbo ẹnikẹ́ni tọ́lọ́mbà ti tò sípò ọlá olùtọ̀hún kó máa ṣọ́ra. Àmọ̀ràn tèmi fún gbogbo wa náà ni pé ipòkípò tá a bá wà láyé láwọn pé àwọn kan ti wà ńbẹ̀ ṣáájú wa o tá a bá dẹ̀ tún kó bẹ́ẹ̀ àwọn míì ni wọ́n tún débẹ̀ ká máa fi ọlá ká máa fi jiyọ̀ ká máa dẹ̀ máa jẹ́ pé wọ́n máa gbé wa ní ọmọ ìjẹ́bẹ̀rí dé jákòsáyà lórí mo ti gbọ́ nù àwọn àtẹ̀jáde kan táwọn kan ti polówó bẹ́ẹ̀ ẹ dẹ̀ rí nínú àwọn ọ̀rọ̀ tí bàbá sọ náà wọ́n ní bàbá ẹ̀ náà wípé àwọn làwọn ó máa ń wa mọ́tò àwọn ńgbà táwọn àwọn òbárí dẹ́fà tí ó wà wọn ọlọ́run wá mú ẹ dépò òru yẹn ẹ rí i pé ní jẹ́ kí wọ́n lè máa sọ̀rọ̀ sí ìdílé yẹn ní pàtàkì ẹ̀kọ́ dẹ̀ ni fún gbogbo mùtúmùwà gbogbo wa pé gbogbo ipòkípò tí ọlọ́run bá tò wá sí ká máa ṣe jẹ́ẹ́jẹ́ níbẹ̀. Orúkọ mi olóyè Odùṣínà Ìdòwú Ọlátúbọ̀sún tí mo jẹ́ ọmọdúdún gbogbo ìlú Lábàìwá ní Ìtòkò Titun ní Abẹ́òkúta. Ẹ pè nọ́mbà yín. Nọ́mbà ìbánisọ̀rọ̀ mi 080 34 27 5939 òun náà ni nọ́mbà ìbánisọ̀rọ̀ mi. Tọ́ ẹ ṣeun olóyè Yunus Odùṣínà amúlùdùn ìlú Lábàìwá ní Ìtòkò Tuntun l'Ábẹ́òkúta. Ọ̀rọ̀ rèé wọ́n ní ìlú gángan lọ̀rọ̀ ilé ayé bó bá kọ wájú sẹ́nìkan yìí ni ó kọ sọmọ ẹlòmíì kí lè ro tìyẹn ẹjẹ́ àmọ́ lójú òpó ìfi èrò ẹni hàn sí tá a mọ̀ sí comment section yẹn àmọ́ rírì yín torí pẹ́yìn lèèyàn wà wá lèèyàn yín bẹ́yàn ò jẹ́ tẹni kì í wò kàn ní ẹni Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ́ ń pè mí lónìí ẹ ti wo lóní Bẹ́ńbẹ́yẹ́kẹ́ ẹ máa pín fáwọn ẹlòmíì lóní Bẹ́ńbẹ́yẹ́kẹ́. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ tí ìkànnì eléyìí ládùn jù ó gbafẹ́ ó gbààyè òun ni ẹ máa wò ó.